owó ti tẹ waris tó jí ẹran ewúrẹ́ tó fẹ́ẹ́ fi ṣèsọmọlórúkọ gbé. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akintóyè Waris lórí ẹ̀sùn jíjí àti pípa ẹran ewúrẹ́ tí owó rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà 200 náírà láti fi ṣe ìsọmọlórúkọ ọmọ rẹ̀. Nígbà tí ó ń fìdí ìnáwógan rẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ṣàlàyé pé ní ọjọ́ kejì inú oṣù kínní ọdún 2025 níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún náwó gan Waris àti ẹnìkejì rẹ̀ Ajayi Yusuf ní agbègbè Ọ̀dẹ̀dà ní ìpínlẹ̀ ọ̀hún. Odùtọ́lá ṣe lálàyé pé àwọn afurasí méjèèjì ni wọ́n wọ inú oko olóko kan ní agbègbè náà láti lọ́ọ́ jí ẹran ọ̀hún lẹ́yìn tí wọ́n rí i dájú pé arákùnrin tó ní oko ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mark ti da ẹran jẹ lọ, ìyẹn ní ọjọ́ 25 inú oṣù kejìlá ọdún 2024. Ó ṣe àfikún rẹ̀ pé lẹ́yìn tí olóko náà rí i pé ẹran ewúrẹ́ kan ti sọnù nígbà tí ó padà dé ló bẹ̀rẹ̀ sí ní wá ní gbogbo àdúgbò. Lásìkò tí olóko ọ̀hún wá ẹran náà ni àwọn èèyàn méjì nínú ìlú fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn rí àwọn afurasí méjèèjì pẹ̀lú ẹran lórí ọ̀kadà tí wọ́n mórí lé ìlú Olódò, tí ó sì fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí kó tó di wípé wọ́n náwó gan àwọn afurasí ọ̀hún ní kùtù òwúrọ̀ ọjọ́ kejì inú oṣù kínní ọdún 2025. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àwọn afurasí ọ̀hún ti jẹ́wọ́ bí wọ́n ṣe jí ẹran náà gbé tí wọ́n sì pa á ní ọjọ́ 27 inú oṣù kejìlá ọdún 2024 fún ìsọmọlórúkọ ọmọ Waris. Odùtọ́lá ṣe àfikún rẹ̀ pé àwọn afurasí méjèèjì wà ní àhámọ́ báyìí tí ìwádìí sì ń lọ lọ́wọ́. Ní kété tí ìwádìí bá ti parí, wọ́n fi ojú wọn bá ilé-ẹjọ́. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́